àfi present award yìí ní orúkọ iléeṣẹ́ bàbá Òkodoro. À ń present merit award yìí fún Prince Adeniyi Owu Ọ̀nàmọ́dà Evergreen gẹ́gẹ́ bí natural sciences starter. Onímọ̀ iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́nsì. Ẹ ṣé o. Lórúkọ ọ̀gá mi kí n gbé ọ̀gá wa kó láwọn tó jẹ́ ọ̀gá fún wa pọ̀ níbí ọmọọba Adéníyì Ìdòwú Ọlámọ́dà aláṣẹ Evergreen. Nígbà mo jòkó bẹ̀rẹ̀ ọ̀gá wa ń pè ní àríyé ọ̀gá wa ní láìsí mẹ́bí mo ti wà bí náà wọ́n láwọn ti kọ́ tẹ̀ kàkà sí bàbá Òkodoro ti dówó wọ́n wá níbi tí mo tún wà náà amútẹ̀mí sí bàbá Òkodoro Evergreen ló sọ bẹ́ẹ̀ àwọn náà máa wò owó ni o kò sọ fẹ́ẹ́ local government nǹkan kan ló ṣẹlẹ̀ tí ò yá wà mí tó lágbára kan kó dà tó dábí tí èèyàn bá pè yàn pé a nífẹ̀ẹ́ tí ọ̀rọ̀ tó yẹ kí a pa fóònù náà létí àmúnilára sẹ̀ àwọn àdìtú tóbi lọ́dọ̀ bàbá Òkodoro ọ̀gá ìwọ̀n tóbi Evergreen ní kí n fún wọn lówó kí n tó kú omi kò ní tẹ̀ sí wọn ní abala ti Evergreen ẹ bá pè yín kalẹ̀ àlọ́dá iṣẹ́ lórúkọ ọ̀gá mi Alhaji Abiodun Ọláníyì Lawal Jekin jẹ ní a máa pè aláṣẹ Abiodun Jekin jẹ foundation tó wà lápapá lẹ́kọ̀ọ́ oníjà manu foundation èmi ní secretary olóògbọ́ tẹ́lẹ̀ láàárọ̀ ọ̀gá mi ń ṣe fífẹ́ bẹ́ẹ̀ ọ̀gá ó ti di dandan nù ẹ̀fún wọn lówó ó sì tẹ̀lé ká fún wọn bí Jekin ìjọba ìdílé ká ẹ̀fún yàn lówó kò ní ìdí àwọn tó ti gbà wọ́n máa jẹ́ àsìmẹ́kẹ́lì láti lọ àti náà bẹ́ẹ̀ wo Instagram àti lọ àánínà àti lèkó lónìí láwọn èèyàn wa ló kọjá kéńjẹ àti lọ ní Yaba a lọ fún àwọn àkàndé yẹn nìkan ló kọ foundation bá a ti ṣe lọ hospital ọlọ́wọ́ ẹwẹ́ center gbóró lọ ní bá a ti ṣe lọ òun ní German foundation èmi ní secretary yóò pọ̀ torí pé kò sòsè ní kọ̀násánà kò lóòdù iṣẹ́ rẹ̀ ní ṣe jẹ́kẹ́jẹ́ ló wà kówó ẹ̀ ló wà àwọn kéékèèké iléyàdé ẹ̀tọ́ àwọn fáwọn èèyàn bí ṣe ń ṣe káàkiri nù. tòtá bá ẹ̀kọ́ ẹ̀ ó tó bẹ̀ ó ti bẹ̀ kò retí kó wa tí fi ń náà kò lóòdù wà láì ó kàn láàánú ni tó ló kọ Alhaji Abiodun Ọláníyì Lawal jẹ́kẹ́jẹ́ bá a sọ òdu àwọn Òkodoro wọn ní kí n sẹ́ndì owó sí wọn ní tó kú òbí ó sì wọlé ọmọ ti wọlé. Owó ṣe kó ní ti wọlé. Bí wọ́n ti sọ pé náà ló ṣe kó yóò wọ àwọn òṣèlú ẹ gbọ́dọ̀ ní tó lọ níbí náà ní sẹ́nà. Ẹ ṣe wọ. Ẹ má pàṣẹ fọ́gbọ́yé o. Ẹ fò bóyè ilé. Àjọba ń bẹ̀ ni o. Ẹ fò bóyè. Wọ́n lọ ká àjọ jẹ nù. Kọ́lájà. Ẹ sọ fún jẹ́ kí n jẹ kó bá a náà lówó. Wọ́n lọ ká àjọ jẹ nù. Ẹ̀yin wo. Bọ́lá Ọlátúnjí àbí ọlọ́dọ́ gbogbo yín ó kọ́ńtà ló kọ́ńtà lùkọ́ olùdarí ní tó tiẹ̀ mẹ́yà. Owó ṣe fún ìfowó tí wọ́n lò. Kí n padà. Àwọn ìṣẹ́jú ló lọ wọ́n tó padà ọ̀dọ̀. Iye tí ṣe kó ní fún yín lówó ẹ̀ ṣe nínú fún yín lọ́pọ̀ jẹ́ kí n jẹ ọ̀gá mi nù. Praise the Lord. Hallelujah. Àánú sí àwọn ni lágbàá ọ̀rọ̀. Ìsìlámà ló gbé. Ó ti ṣe ọ̀dá bí orí ìní tàbí ọ̀dá kọ. Ọlọ́run jọ ọmọ ọ̀dọ́ sí mi. Owó ìṣòwò àti ìwọlé. Owó ìṣòwò ní mákàlùkù ní mákàlùkù wa. Àgbẹ̀ Aliaje Abdulrasaq. Kókó bẹ́ẹ̀ tí ó ṣòro náà aláyá sí o. Bàbá Alákùkọ. Bàbá Alákùkọ. Kọ́mọ Láfẹ́dà. Wọ́n ní bàbá tó wọ́n ti wá ní. Bàbá Alákùkọ. Wọ́n lọ kó rẹpísẹ́ǹtì àwọn èèyàn rẹ̀. Bàbá Alákùkọ. Ọmọ láti Adéjùmọ̀dà. Bọ̀dá Àyàndá ká wá pìrìsẹ́ǹtì ẹ̀ fún Kọ́mọláfẹ́. Kọ́mọ Láfẹ́dà.
bí bàbá ọba mọ akọmọlá fẹ́ ni báṣọbàjọ ọba mọ olódó ni. bẹ́ẹ̀ni. aláì. kọ́mọlá fẹ́ sí. bọ̀dá bẹ́ẹ̀ nígbà tí. bóyá ká pẹ̀lú bí kọ́mọlá fẹ́ sí àná. Adéyàjì Dr. Adégbèrú Akẹ́jì. Asobat. Sàmọ̀sí Asobat. Ọlọ́mọ olódó. Bàbá láti lọ rẹ̀. Bàbá láti lọ rẹ̀. Ọ̀yà bọ́sí brand. Bọ́ọ̀lì. Bọ́sí brand. Wọ́n bí ọ̀dà kọ́ wọ́n fọ́ lọ. Ọ̀dà bọ̀dé àyìnbá. Bọ̀dé àyìnbá. Alákàtí bọ̀dé tú. Fòkó sí ọ̀bọ̀. Fòkó sọ. Ọ̀dà bọ̀dé àyìnbá. Bọ̀dé àyìnbá sí ọkọ. Bàbá àgbọ̀yé o. Àbàwọ̀ láàmú o. Wọ́n ti lọ. Wọ́n ní kí ni ẹ̀jọ̀kọ́ ẹ̀ pàdé àyè. Ọ̀yà gbogbo àṣàrè. ọ̀dà bọ̀dé àyìnbá gbọ́dọ̀. Bọ́ọ̀lù. Àwọn ṣe gbàgbé àṣà. Lówó orin. Akíyè gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ wa tẹ́ wà ní orí ètò lónìí ilé àtọ̀nà kankan wọn ò ní bàjẹ́. Àní Jésù. Ọmọ olódó so ìwọ ni ẹsẹ̀ bá ti ràn wá. Owó Jekin jẹ́ ti wọlé. Ní orúkọ bàbá Òkodoro Adélérè Adémúyìwá pásítọ̀ bàbá Bọ̀dé ní àpìsẹ́ntì ábọ̀mù yìí pẹ̀lú àwọ̀dù yìí fún bàbá wa Isobat. Ẹgbẹ́ fún òun ló fẹ́ fún wa. Bí ó ṣe wá wà yìí Abiodun ọmọ olódó iṣẹ́ wo ni Isobat náà ti wà lórí àwọ́dù àti ábọ̀mù yìí kí ló ti ṣe kọ́kọ́ yín bá náà ni ara yín gbà ó dáa. Ẹ̀bọ́n lọ́dọ̀ rìkọ́ọ̀dù ẹ̀ kò lè sẹ́ndì ẹ̀ sáyé tó bá. Ẹ̀bọ́n lọ́dọ̀ rìkọ́ọ̀dù ẹ̀ ẹ̀rí máa ṣẹ́ mi so. Ẹ̀rí máa ṣẹ́ mi Mi so. ò fẹ́ kó lódó máa rojọ́ lẹ́yìn o ẹ bá mi yà dáadáa. Kọ́yá ọlọ́dọ̀ sọ̀rọ̀. Ẹsẹ̀ di líǹkì sí i. Ẹ̀fí sì pọ̀ àbí ọdún olódò. Lẹ́yìn ìgbà tí álbọ̀mù àti àwọ́ọ̀dù ti tẹ̀yé lọ́wọ́ kí ló ti ẹ fẹ́ fún wa. Ẹ ṣe. Wọ́n ní àwọn ọmọ rírì bàbá Òkodoro púpọ̀. Èmi náà sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Torí wọ́n bọ̀ láti Èkó ni. Wọ́n wá ní àwọn rí ìpè kan nígbà tí àwọn dé Ọ̀yọ́ lọ́jọ́ kí àwọn padà. Láyé mọ́tò wọn ò jù. Wọ́n ní àwọn tó pẹ́ púpọ̀ lọ́wọ́ wọn, àwọn sì mọ rírì wọn. Lórúkọ bàbá oníròkẹ̀rẹ̀. Owó Ogboye ti wọlé o. Bàbá Òkodoro ṣé wọ́n lẹ fẹ́ gbà ní àbí àròyé? Wọ́n ní lórúkọ yìí, wọ́n ní àwọn gba àmì ẹ̀yẹ yìí ní 30,000 naira. Wọ́n ní láyé ìgbà kan wá rí ètò tí Abiodun olódò ti dìde bẹ́ẹ̀ ni àwọn fi 10,000 naira Ó jẹ́ fún. 40,000. Ẹni bí ẹ̀dá wọn náà mú káwá bí ṣe tí wọ́n fẹ́ ṣe yé báyìí. Bàbá Òkodoro ẹ pè wọ́n ẹ sẹ́ndì àkànnẹ́bà yín sí wọn Lórúkọ tiẹ̀ yóò ṣe wọlé. Orúkọ tiẹ̀ gẹ́gẹ́ ń bá Abẹ́rẹ́ olódò. Nígbà tó kẹ̀yà mẹ́ra mo fi 5,000 naira kalẹ̀ kí ló fi support eléyìí. Kí ló fi support eléyìí. Wọ́n jẹ́ 45. Ẹ pè wọ́n ẹ sẹ́ndì àkànnẹ́bà yín sí wọn. Wọ́n á sẹ́ndì ẹ̀sìn níta. 40,000 naira láti ọ̀dọ̀ bàbá onírúkọ yìí. Award 30,000 naira, 10,000 naira, album cassette. Olódó. Àbá mi sọ pé yìí ni kẹ́ ẹ sẹ́ndì àkáǹtì bàbá Òkodoro sí. Wọ́n sẹ́ bí ọba sẹ́ sọ lórí rédíò. Wọ́n sàn. Yes. Wọ́n sàn. Ẹni tí wọ́n polówó ni àjọ wọn ra wa ni. Adúpẹ́ Arab money ẹ máa lọ Arab money àwọn náà Arab money
Òkòdòrò ní ká pè yín àwọn ọ̀dọ́ ẹlẹ́nu bá àtọ́ fún ọ. Bàbá Ọlọ́run ló dá yín kò sì ní kájú pa yín. Ẹ kàbá lọ́ọ̀ṣì kásẹ̀tì yìí lówó ìbíbi. Wọ́n mọ rírì yín. Ṣé àmọ̀ pé igi bẹ nígbó ká tó fọ́ mọ̀ gbẹ́gbẹ́ ju? Ẹ dákun owó tó tó owó túùlù. Kọ́lé bí ọlọ́pàá máa gbá yàn mọ́. Wọ́n ní lọ kò sí bẹ́ẹ̀ni. 5,000 naira. Ẹ pé o ti sọ̀rọ̀ but the next tí ẹ tó kù. Ẹ pé alẹ́ dàbíra sáà kẹlẹ́ mọ̀ sọ fọmọlá fún máa bọ̀. Akọ. Alájà Rẹ̀sà ẹlẹ́mọ̀ṣọ́. Bàbá alákòókò. Ẹlẹ́kùn ìgbà 5,000 wà lọ́wọ́ sáré o. Ẹ kó wa lọ́wọ́ ọlọ́pàá o. Àwọn èèyàn lè. Alájà dàbíra sáà kẹlẹ́ mọ̀ sọ. Àgbẹ̀ bàbá òye. Awọ́ọ̀dù ni. Alájì Ọlá Àmàó láti wà máa gbé awọ́ọ̀dù fún. Bàbá àwọn ẹlẹ́wọ̀n. Bàbá ẹlẹ́mọ̀ṣọ́. Ọ̀gá àwọn ẹlẹ́wọ̀n. Lẹ́nu ẹ̀. Wọ́n máa kọ́ àkọ́bá rẹ̀. Ẹbí bí tó ń ṣiṣẹ́ yìí. Òun tí ọ̀gá yóò lè jà yóò padà ní padà lọ́wọ́ náà. Bí ìyẹ̀wò tí yóò lè jà òun yóò padà lọ́wọ́. Àṣàbí ìlú ọ̀rọ̀. Nígbà tí bá dàbí ti bọ̀ ẹ́ ti yọ̀ ọ̀rọ̀ yìí padà. Bọ́lá bàbá kébé ọdún tí ń bọ̀ wọ́n yí padà. Ọ̀gá àwọn ẹlẹ́wọ̀n. Ó yí padà. Náà. Merit Award presents to Alhaj Abdulrazak Elemaso Baba Alakuko the great natural decision. Wọ́n gbé awọ́ọ̀dù fún Alhaji Abdulrazak Elemaso lórúkọ Baba Òkodoro Media Group ni wọ́n ṣe ń fún Alhaji Abdulrazak Baba Alakuko ní awọ́ọ̀dù. Ọlọ́run délé jẹ́ àgbàmọ́ o. Ẹ̀yin tí a wá ṣojú wọn náà, Ọlọ́run tẹ̀lé iná káàkiri. Eléyìí ò ní jẹ́ àgbàmọ́ fún mi o. Lórúkọ Ọlọ́run Ọlọ́run ìṣòro àwọn ìjọ. Rọ́bìnrin sàkà ayọ̀ sí wọ́sàlá alàlùsẹ̀lì alhamdulillah rabbil alamin sọ̀rọ̀ ìjọ. Alhamdulillah rabbil alamin. Ẹ ṣeun bó tilẹ̀ lè rí pé Alhaji Abdulrazak Elemaso tí gbogbo èèyàn mà sí bàbá Alákòókò is one of my clients. Wọ́n lọ́wọ́ ọ̀gá intelligent ti wọlé o. Iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ kábírí àti èdè ìṣọmọláyé lórí ẹni. Títí yàn àti èyí. Arákùnrin ní ṣó ti wọlé. Ẹ má bínú. Àwọn lórúkọ wọn ó fún bàbá Òkodòrò ní 20,000 naira fún àwọ̀dù. Ó kéré. Inú ẹni tí àwọn bàbá Òkodòrò wọn kọ́ fi ohun wọn gbé ga ẹ kámẹ́rà dé. Wọ́n rojú rere Ọlọ́run ní o, èkejì ní o, ẹ̀kẹta ní o, bàbá Alákòókò jẹ́ ẹni àkọ́kọ́. 100,000 naira lówó wọn bí wọn bá ti lè sán àbùwọ́n láwọn ọgbà ní pẹ́sẹ̀. Èkìtì bàbá Alákòókò ni. Oǹdó bàbá Ẹ fi yóò rẹ̀ fẹ́ sẹ́yìn. Ọ̀la bẹ̀rẹ̀ náà bí wọn bá ti Ẹsẹ̀ sán. ìyá gbọ́ kan tí aṣojú wọn sọ Wọ́n sọ lọ́wọ́ ni wọ́n ti sọ ní ẹsẹ̀ tì. àpò àpò là ń gbowó
in continuation of my grace. Ẹ rí pé lára àwọn tí Ọlọ́run lò tí ó kọ bàbá alákòókò Peter káàkiri ipò àdìtú ni. Ipò àdìtú ló ṣiṣọ́ bàbá alákòókò látàrí tó gbé lọ́wọ́. Bàbá Òkodoro is one of the àdìtú kiri tá a ṣe mọ̀. Charity kásẹ̀tì iṣẹ́ ọpọlọ ni ìmọ̀rírì ìsinmi nípa mímọ̀rírì àti ìgbélárugẹ iṣẹ́ ọpọlọ tọ́lọ́ yọ̀dá fún bàbá Òkodoro. Ti kásẹ̀tì lè alájà bàṣà ẹlẹ́mọ̀sọ́ bàbá aláwọ̀ wọ́n lọ ń jẹ with 30,000 naira. Ó jẹ́ 50,000 naira. Lágbára lọ́wọ́ lọ́wọ́ ti pè wọ́n bàtí mo débi tí mi. Owó àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kọ́ wọ́n máa fún wa. Mo ti pè wọ́n bàtí mo débà tí mi rí wọn. Wọ́n dẹ̀ ṣàlàyé pé àwọn sọ fún mi lánàá pé ọkọ̀ wọ́n ti àwọn òṣèré lè wà tí ò ní jẹ́ káwọn lè wá nìyẹn. Níta bá ṣe lórúkọ Ọlọ́run, a ṣe lórúkọ ìwọ àti Razak ẹlẹ́mọ̀sọ́ bàbá náà kọ̀ ẹ̀kọ́ ìlera yín ni. Tó bá ti di lọ́la náà lè lọ yọjú sí ọlọ́fíìsì lọ. Ètò ọba fẹ́ gbà lówó ẹ̀sìn lọ́ọ̀dà ìfọ̀dọ̀dọ̀. Adúgbò ẹ̀rọ ìfọ̀dọ̀dọ̀ kọ́ ọ̀rọ̀ sọ̀bì ẹ̀rẹ́ lọ́nà àbúrò kí n lè bínú. Àpè alẹ́ ti ṣe wọ́n lọ́wọ́ ẹgbẹ́ kí tilẹ̀ Ògbó máa sọ̀rọ̀. Àpè ẹ̀gbọ́n wa ọ̀nàlẹ́bọ̀ wa ẹni tí ń gbé wa jáde wa Abiodun ìjìnlẹ̀ ẹ má bọ̀ wọ́n gbọ́dọ̀ lọ. Mo yọ ọjà Má bọ̀. Mo rò pé owó àtúntò ẹ̀ Ẹni lọ darí mi. báwo ẹ̀ sì náà. Ẹni lọ darí mi. Àní náà wọ́n tẹ̀lé ọ̀sán. Àní ẹ̀mí darí mi. Ìwọ ni mo ní kọ́ ọgbà. Àní wọ́n ní kọ́ ọgbà. Káwọn orúkọ àlẹ́ ìṣèlú àwọn ẹ̀jẹ̀ tó máa sọ kí Abiodun nígbà tí wọ́n gba àwọ̀dù wọn. Wọ́n bá ṣe wo sí. Bọ̀dákọ́lá àgbẹ̀ pásítọ̀ fáyà wọ́n gbé fún babaláwo pásítọ̀ gbé fún babaláwo. Ẹ máa wọ sá. Wọ́n gbé fún babaláwo Suleiman àwọn ẹgbẹ́ ní ti lọ wọ́n sọ. Bàbá mi gba wa lọ sá. Ẹ máa wọ sá. Ìrẹsì nílé ìjẹsà ọba wa níbi ìṣáná. Ilé ẹ̀rọ wa ti mú Ilé lọ. ẹ̀rọ wa ti múná roko. Ọmọ olóde kan ọ̀wọ́ jẹ wọ́n. Ọmọ olóde kan ọ̀wọ́ wá ti wọ́n. Ọmọ olóde kan Ọmọ tí wọ́n. èyí tó fẹ́ ní àwòsàn ọjọ́ èyí tó fẹ́ ní àwòsàn gbogbo. Kókó má bínú lọ. Lápò. Ẹ bá gbé àwọn Gàwá sẹ́yìn. Kókó dà. Ẹ ṣe ṣọ́ọ̀tì rẹ̀. Ẹ̀yin olólùfẹ́ Ẹ̀jẹ̀ jẹ́ ká ṣe bàbá kan nítorí Ọlọ́run. bàbá wa náà fẹ́ fún láwọ̀ Dubai o. Aláàjì Yorùbá làwà àbójú Gbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́. káàfàtà lóògùn ọ̀fẹ́ o. Lóògùn ọ̀fẹ́ o. Yọdún kí lẹ́ ṣe. Ẹ ṣeun pápápá. Wá sí nǹkan dáadáa. Pápápá. Lórúkọ bàbá mi Suleiman làwà rẹ̀ lójú Ògbómọ̀ṣọ́. lóògùn ọ̀fẹ́ o. Lóògùn ọ̀fẹ́ o. Lóògùn ọ̀fẹ́ o. ọba social media. Bàbá social media. Bàbá òní fún lówó. Àwọn ọ̀rẹ́ wọn ló máa fún lówó. Èló ní ká fún orúkọ yẹn fẹ́ wò wá. 50 million. Èló ní ká fún wọn. Wọ́n máa fún lówó. Ó dà tí àwọn bá ti àjèjì. Bàbá máa fún ní 100,000 naira. Ìfòlẹ̀. 100,000 naira. Wípé bàbá dé. Kẹwàá Abiodun. Tí wàá tó bàbá fún àwọn tó ń wò yìí wọ́n máa fún kéré ní bàbá wọn. Ẹ jọ sórí Ọlọ́run. Lórúkọ yìí náà kí lẹ fẹ́ fún àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Àkùndá àlẹ́ fẹ́ fẹ́ ìsọ̀rọ̀sọ̀rọ̀ náà láti sìn lágbé sáyé nù. Wọ́n náà láti sìn ní táwọn anílágbára. Wọ́n náà láti ṣe òun. Òrí kí ọ. Àwọn ibi tí a ti gbé ilé lọ́jọ́ ti tò ní.
Thank you very much. Thank you very much. Tálọ́kù lórí ètò.